KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ororo. We don't share because of COVID. Okay. How you doing? What can I get you? And you see that Laredo that just came now. Sorry, there's no one like that. You see that Laredo that came here that time? No Laredo works here. I mean, a lady just walked in now. Oh, you mean Kafilat? She's Kafila. Yes. Kafila. I mean, you call it Kafila. Okay, just call Kafila. Yeah, Kafila. She's Kafila, by the way. Oh, Kafila. Kafila. Ó ṣe ẹ wá fọwọ́ jẹ lára ni àbí wá rajà kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́. No, for Jola. Well, how are you? How you doing? Oh, gbogbo ego náà kọ́ lọ́wọ́ ṣàánú wa ni ọlọ́run kò tó ibi tí ó ti mú wa. You see, nǹkan tí mo máa ń sọ fún ẹ nìyẹn ló kàn Mo ráyè ra bẹ̀ èdò kí òkú lẹ ní ẹni àsun wà. ẹni bùrọ̀kọ̀tọ̀ àwọn ẹja ẹni wọn ọ̀sùn àti ẹja méjì plate méjì. Ẹja méjì ẹ̀yìn nìkan tán àsọ̀kẹ́ ẹja méjì. Ó dá kí ni problem ẹ ṣé mo ti máa ń sọ fún ẹ oko ìwà oko má jẹ́ kó máa dùn nínú àwọn ìwà tó máa ń hù you see like seriously you are wonderful. Wọ́n bí ní bàbá ọkọ mi aláàbò bó lẹ́sẹ̀ sanwó kẹ́kọ̀ọ́ rárá dáná. Ṣé bá ní POS? Wọ́n ní àwa la ní mèmí lẹ́sìn fún lówó sọ ẹ bá ń gbé káàdì yín. Ìṣe káàdì bí ayò káàdì yín káàdì MTN. Káàdì yín tẹ́ fi sanwó àbẹ̀wò náà dáadáa. Wo sí mi ò ráyè gbogbo rárá as in you know láwọn ibi tẹ́mi mọ́ àwọn hòtẹ́ẹ̀lì gidi àwọn hòtẹ́ẹ̀lì tó wà òkè àwọn hòtẹ́ẹ̀lì tó gbajúmọ̀ àwọn hòtẹ́ẹ̀lì tó you see you just have to play something here má tiẹ̀ jẹun má you know at least kò tí ì sí kankanlẹ̀ náà kí n problem ẹ I don't know wọ́n náà kò tún chop irọ́ mi you see like I can't even well in that case. Alàgbàjì ò fà fún abẹ́ bàjá fún mi. Ṣe any mix out fún mi mix out. Ó wà mélòó. Okay méjì is okay. Méjì náà. Èmi náà lẹ́sìn fún lówó bó lẹ́ fẹ́. Ìwọ náà ló tún máa gbó rẹ̀. Gate man ni ó wò pé. Well, in that case, wo bí tiẹ̀ mi láyé gbogbo o tí mú kankan wá o ṣẹ́nìtì o kàn ń béèrè o kàn ń ṣe bí sí ní California California mo ní àwọn ibi tí mo máa ń lò ní California yìí sí. Ẹ dápọ̀ gágun alàgbà. Kàfílà. Ẹ wá máa lọ lẹ́yìn akẹ́gbálẹ̀. Kàfílà. Kàfílà. Ẹ kọ́ fún ọjà Kàfílà. Kàfílà. Ẹ mọ́ sí dẹ́fílà tó lé tó fẹ́ gbà pèlè. Ẹ kọ́ sí dájú. Kàfílà. Eléyìí tó kó sórí iná kò lè jẹ́ kó gbọ́n like wo òun rè báyìí. Má ṣe yẹn mi láìkẹ́ má ṣe yẹn mi láìkẹ́.